Ẹ kú dédé wòye ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa nílé lóko lájò tí ẹ ń gbọ́ wa lórí ìkànnì Koiki Media. Ẹ má bínú, gẹ́gẹ́ bá ti mọ̀ pé nẹ́tíwọ́ọ̀kì location 419 bóyá ń ṣe nìyẹn. Nẹ́tíwọ́ọ̀kì location 419 òun ló já wa. A fẹ́ bẹ̀rẹ̀ ètò náà padà ní pẹrẹwu. Ojú tẹ fi ń wò wá kò ní fọ́, etí tẹ fi ń gbọ́ wa kò ní di. Jíjáde wa lénìí àní rí ìbànújẹ́ ó kéré ó tóbi, nítorí pé ṣẹ̀kẹ̀rẹ̀ kì í bá wọn ròde ìbànújẹ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Koiki Media àti Yorùbá Nation, ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní kàn wá o. Àríbá ti ṣàárọ̀ náà gbégbá o. Ìjà máa bá jó fún wa, ìyá máa báyọ̀ fún wa. Ire owó, ire ọmọ á jẹ́ tiwa, nítorí wọ́n ní bádìí fẹsẹ̀ ralẹ̀, ire ló ń wá. Ire owó, ire ọmọ, àìkúbálẹ̀ ọrọ̀ á jẹ́ tiwa. Orí burúkú òfẹ̀mí kò ní jẹ́ tiwa. Ẹ bá wa pín ètò yìí ká, ẹ bá wa share, kẹ́ like ẹ̀. Ní ètò tí a fẹ́ ṣe lénìí, ìkan tí a máa rí ọgbọ́n kọ́ ń bẹ̀ ni. Lágbára Ọlọ́run, òmìnira ilẹ̀ Yorùbá á ṣojú wa, kò ní ṣẹ̀yìn wa. Àwa tájọ́ ọmọ ọkọ Yorùbá ni tá kì í ṣe ọ̀dàlẹ̀. Òmìnira ilẹ̀ Yorùbá á ṣojú wa. Gbogbo nǹkan tí a bá dáwọ́lé a máa yọrí sí rere. Mo fẹ́ àsìkò yìí kí ẹ̀yin olólùfẹ́ wa, Mr. Saheed Balogun, a kí yín, ẹ bá wa share. Lágbára Ọlọ́run, ọwọ́ tí ẹ fi ń tẹ like, tẹ fi ń love wa, tẹ fi ń bá wa share, lágbára ọwọ́ náà ò ní rọ, ojú tẹ fi ń wò wá ò ní fọ́. Gbogbo nǹkan tẹ bá dáwọ́lé a máa yọrí sí rere o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ẹ ní ṣì jẹ, ẹ ní ṣì mu. Bóyá máa jẹ́ nìyẹn o, pẹ̀lú àṣẹ Ọlọ́run. A fẹ́ jẹ́ kí àwọn ọmọ Yorùbá ká ṣíra wa létí pé kí a jí ká má sùn. Torí àwa Yorùbá a ti ń sùn jù. Ṣùgbọ́n ká tó máa bá ètò lọ, ẹ jẹ́ kí a kọ orin ògo orílẹ̀-èdè Yorùbá, Yorùbá Nation Anthem. A máa fẹ́ ká kọ Yorùbá Nation Anthem. Akórèdé Ọládé Ọládépò, this is my granddaughter. Adúpẹ́ lọ́wọ́ yín, ẹ káàbọ̀ sórí ètò Mr. Akórèdé. Ẹ bá máa share, bá máa love programme ní agbára Ọlọ́run. Ẹ ká tẹ̀síwájú. Àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí ká má sùn, because a ti ń sùn. Wọ́n tún ti sign another contract 50 years, another amalgamation wọ́n tún ti sign ẹ̀. Àwọn ọba wa tí wọn ò ní rònú. Àwa YouTube náà àtàwa tá jẹ́ ọmọ Yorùbá, wọ́n ti kọ́kọ́ febi pa wá
torí ẹ̀ lọ́ yẹ febi pa wá sódà tá a nílé èèyàn tẹ́bí ń pa kò ní lè sọ pé òun fẹ́ jà fún òmìnira bẹ́ẹ̀ sì ni Yorùbá nation òun làwa fẹ́ no going back is our agreement nítorí pé amalgamation ilé tó sẹ́yìn lọ́jọ́ sí náà wọn bàbá Awólọ́wọ̀ wọ́n tẹ̀ tí wọ́n gba òmìnira ilé tó padà di òmìnira fún wa ṣùgbọ́n òmìnira tí àwa máa gbà pẹ̀lú àṣẹ Ọlọ́run òmìnira gidi ni kò ní jẹ́ òmìnira fún wa òmìnira ló máa jẹ́ torí ẹ̀ mo kí gbogbo àwọn ẹ̀yin tí ẹ̀ ń wò wá káàkiri nílé lóko lájò àdúpẹ́ lọ́wọ́ yín ọba onípò kíá gẹ́gẹ́ bí mo yé sọ̀rọ̀ mi lọ tẹ́lẹ̀ ó sẹ́ndì mẹ́sẹ̀gì sí àwọn ọba ṣùgbọ́n wọn ò gbọ́ mẹ́sẹ̀gì tó sẹ́ndì sí wọn tó borin sẹ́ndì nítorí náà màá fẹ́ kí ẹ gbọ́ nísìnyí. bẹ́ẹ̀ ni àwa Yorùbá ti ń sùn a ti ń sùn o nítorí pé nǹkan tó ń ṣe àwa ìran Yorùbá kò kàn mí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín sìn gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ó tẹ́ lọ́rùn because àwọn ní àwọn ọmọ tó yẹ pé wọ́n ń ṣe yahoo wọ́n yìí rówó jẹ bọ̀ ní ìsìn tó bá tún di àwọn Fúlàní EFCC sí wọn tó bẹ̀rẹ̀ sí ní gbé wọn ìgbà yẹn lọ́wọ́ máa kígbe end bad government ìkan tó yẹ ká sọ end bad government kan ló dẹ̀ kù báyìí end Nigeria to save life end Nigeria to save life ẹ̀yin ọba wa ẹ̀yin tẹ́ jẹ́ bàbá wa ẹ máa ronú wọn ní Yorùbá ronú tó ti kọrin yẹn ẹ̀yin ọba wa àtàwọn ọmọ Yorùbá fún ara ronú nítorí pé tá bá ronú ni àtúnyí lọ sign another 50 years amalgamation ẹ̀yin ọba ẹ ti gbàgbé báwọn Fúlàní jí yín gbé ọba ẹ̀mí ò lè sun pálàsì ẹ̀ ọba ẹ̀mí kò lè sun pálàsì ẹ̀ ń ṣe bámbámo yó ẹ̀yin ò mọ̀ pé bí ń pọ̀ ọmọ ẹnìkọ̀ọ̀kan ẹ jẹ́ ká ronú o Yorùbá ẹ jẹ́ ẹ má sùn o àtòníṣẹ̀ṣe àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì gbogbo yín la pè o nígbà tá à ń sọ ń gbà yẹn ẹ bá rẹ́ lómi nínú oníṣẹ̀ṣe ní kí ló kàn ń bẹ̀ tó bá ti ń rí jẹ tó bá ti ń rí mu ara àwọn kan náà ta ni wọ́n fẹ́ pa àṣà àti ṣe ilẹ̀ Yorùbá rẹ́ ṣe ń rí ẹ wo mufti ìlú wo nígbà tí Fúlàní ń pa àwọn ọmọ Yorùbá àwọn mufti ìlú Òwò àtàwọn ọmọlẹ́yìn wọn ò máa ṣe protest ṣùgbọ́n nígbà tí táwọn ẹ̀ṣọ́ ẹ̀ pa wọ́n ní Arab country kan wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe protest ní Nàìjíríà ń bí ṣùgbọ́n nígbà tí wọ́n pa àwọn ọmọ Yorùbá tó jẹ́ ẹ̀yà wọn a máa rí wọn kọ́ protest kódà gan gbogbo ẹ̀yin babaláwo tẹ̀yin ń ṣe ogun fáwọn olóṣèlú ẹ lọ ṣọ́ra o ẹ má jẹ́ kán alálẹ̀ ilẹ̀ Yorùbá kan bínú sí yín o ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ bára yín sọ̀rọ̀ torí
ẹ̀yin náà ni wọ́n tún ń lò, wọn kà yín kún, ṣùgbọ́n wọ́n ń lò yín fún ibi ìwà tó ò dá. Ẹ má yẹ kó máa bá yín bí ìwà tí ò dá, nítorí pé ẹ̀sìn ìṣẹ̀ṣe ẹ̀sìn àlàáfíà ni. Ẹ wò gbà tí wọ́n fẹ́ protest lọ́gọ́st, tí wọ́n sọ fún àwọn oníṣẹ̀ṣe kan tí wọ́n jáde, àwọn oníṣẹ̀ṣe kan ní o, tó yẹ pé wọ́n láròjinlẹ̀, tí wọ́n jáde tó ń gbé pè síta pé káwọn èèyàn máa protest, ẹni tó bá protest bí ayé yìí máa rí, tó ń sọ fún wọn. Ó gé nísìnyí tí wọ́n protest yẹn, àwọn èèyàn padà ṣe, ṣùgbọ́n wọn ò jẹ́ kó rinlẹ̀ pé yẹ kó rinlẹ̀. Ẹ̀yẹn wo protest tó ṣe ń gbà ẹ̀ sìn, ṣé tí wọ́n bá yẹ protest yẹn ṣé wọ́n máa fowó kún owó oṣù òṣìṣẹ́? Ṣùgbọ́n wọ́n fowó kún owó oṣù òṣìṣẹ́ náà, wọ́n fowó kún owó epo, owó tó fún wọn náà kò padà ní value. Gbogbo yín bóyá wọ́n fún yín 10,000 lájẹ́ pé kẹ́dẹ́rù bà wá ará ìlú àtàwọn èèyàn ọba tó gbówó fún tẹ́jẹ́rí olóṣèlú. Ní ìsìn kọ́, ṣé kò gbogbo alájọ́ ń jìyà ẹ̀? Ṣé kò kí ń ṣe gbogbo alájọ́ ń jìyà ẹ̀? Ṣé kì í ṣe gbogbo alájọ́ ń jìyà ẹ̀? Inú mi tẹ̀ dùn pé náà wọ́n oníṣẹ̀ṣe kan tọ́jú ọmọ ọkọ ilẹ̀ Yorùbá, wọ́n ti ń lajú, wọ́n ti ń lajú, because tó bá yẹ pé àwọn oníṣẹ̀ṣe wa wọn lajú ni, ọ̀rọ̀ àràbù level kò ní jáde, ọ̀rọ̀ àràbù level kò ní jáde. Ṣùgbọ́n inú mi bá dùn kí gbogbo wa kájọ sowọ́pọ̀, kájọ jòmìnira ilẹ̀ Yorùbá. Àsìkò ti tó. Ẹ má yẹ ká ní pé èèyàn kan ṣẹ̀ wá, èèyàn tó bá ṣẹ̀ wá tẹ́lẹ̀, ẹ jẹ́ ká dáríjìra wa. Ṣé rí ọ̀rọ̀ Yorùbá nation àtẹ̀yẹ àwa tájọ́ oníṣẹ̀ṣe o, àti mùsùlùmí o, àti kìrìsìtẹ́nì, gbogbo ẹ jẹ́ kájọ sowọ́ papọ̀. Bọ́ ẹ̀yin tẹ́jọ́ oníṣẹ̀ṣe àfàsìkò yìí bẹ́ẹ̀ ẹ̀yin náà, bó bá jẹ́ àdúrà lẹ́mọ̀ ń gbà, bó jẹ́ tutù lẹ́mọ̀ ṣe, ẹ jẹ́ ká ṣe tutù. Bí ilẹ̀ Yorùbá yìí máa gbòmìnira, ẹ̀yin àfáà náà bó jẹ́ tẹ̀síbà lẹ́ máa fà, ẹ jẹ́ àfà tẹ̀síbà wa. Bí ilẹ̀ Yorùbá ṣe máa gbòmìnira, òun ni ká jẹ́ kó jẹ wá lógún. Bí ilẹ̀ Yorùbá ṣe máa gbòmìnira, òun ni ká jẹ́ kó jẹ wá lógún. Bí ilẹ̀ Yorùbá bóyá máa kúrò lóko ẹrú Fúlàní, òun ni ká jẹ́ kó jẹ wá lógún. Àgbà tó kẹ́hùn sọ̀rọ̀, ó máa kẹtàn sáré. Gbogbo ẹ̀yin ọba tí ẹ torí owó tẹ fẹ́ gbà tẹ lọ sẹ́yìn amalgamation, láìpẹ́ láì jìnnà àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọ́n á fojú yín gbolẹ̀ o, nítorí wípé ìran Yorùbá kì í ṣẹrú, ọmọ aládé ni wá, à ń ṣẹrú lórílẹ̀‐èdè wa, lórí ilẹ̀ wa. Ó ga o. Gbogbo àwọn ọmọ Yorùbá kò séyàn tó orúkọ gidi òun là ń jẹ́. Àwọn ọmọ Yorùbá pọ̀ lẹ́yìn odi tí wọ́n ní iléeṣẹ́ mẹ́tọ́ ní airport tó lè wá sórí ìlú bàbá wọn. Ó ga o. Ẹ jẹ́ tó fún yín lágàgà sí kẹ́tù gbọ́. Lórí ogun bọ̀ ogun ẹ tètè ká múra o. Ilẹ̀ dalẹ̀ tó dé ìdí àgbọn ẹ̀rù yìí. Ẹ̀yin ọ̀dàlẹ̀ ilẹ̀ Yorùbá, ẹ̀yin ni orin yìí ń bá wí o. Ẹ̀yin ọ̀dàlẹ̀, ẹni bá dalẹ̀, ọ̀dàlẹ̀ bálẹ̀ kú, ẹni bá dalẹ̀ abálẹ̀ lọ. Oòduà máa gbé àwa, kò ní gbé ẹ̀yin ọba wa. Ṣé kò wùn yín ká kúrò lóko ẹrú ni? Ṣé kò wùn yín ká kúrò lóko ẹrú ni? Ẹ̀yin pásítọ̀ wa, ṣé kò wùn yín ká kúrò lóko ẹrú ni? Ẹ̀yin àfáà wa, ìmáàmù wa, ṣé ẹ fẹ́ ká kúrò lóko ẹrú ni? Ẹ̀yin olúwo, oníṣẹ̀ṣe, olórìṣà, ọlọ́ya, ṣé ẹ fẹ́ ká kúrò lóko ẹrú ni? Ṣé ẹ fẹ́ ká wà lóko ẹrú títí láéláé ni? Ìran Yorùbá kì í ṣẹrú. Tó dẹ̀ dìgbà tí ó bá di pé wọ́n bẹ̀rẹ̀ sí wá dá ẹ láàmú, tọ́nà wọn fẹ́ kí wọ́n máa bọ òrìṣà mọ́lẹ̀ Yorùbá kẹ́tọ́ máa kígbe síta, tí wọ́n jẹ́ kẹ́ṣẹ̀ sí still náà gan, wọ́n jẹ́ kẹ́ṣẹ̀ sí agídí lẹ́mí ṣẹ̀sìn ẹ̀sìn ṣẹṣẹ. Ṣùgbọ́n ìkan tí a lè fi jà ní wípé ká gbòmìnira wa, ká kó lóko ẹrú. Ṣé kò wùn yín kẹ́ kó lóko ẹrú ni? Ọmọ ẹlẹ́ran wa ń jẹ gungun, ó tún dunnú, ọmọ aláṣọ ń wà kísà.
ṣé gbọ́ kan tí ọba onípò kí a sọ wọ́n ní ọ̀rọ̀ yìí ká má dáadáa wọn olóṣèlú torí olóṣèlú ń wá ó ń lọ ní àwa tí a jẹ́ ọ̀dọ́ ní orílẹ̀-èdè Yorùbá àti ìyá àtàrúgbó gbogbo wa lájọ ní nǹkan ṣe láti jọ gbòmìnira ẹ jẹ́ ká bọ́ síta ká pariwo bí a ṣe ń ṣe gbàyẹn jáde síta fún progress ebi ń pa wá ẹ jẹ́ ká jáde fún protest pé ilẹ̀ Yorùbá fẹ́ gbòmìnira ṣùgbọ́n tẹ́rù bá ń bà wá tábà kàn dúró sínú ilé ìyà tó ń jẹ wá ẹ̀ náà wọ́n máa jẹ wá lọ ni nítorí náà màá rọ̀ yín pé kẹ́ ẹ jí kẹ́ ẹ má sùn ṣé ń gbọ́ mi inú mi á dùn tí gbogbo wa tí a bá jí tí a bá sùn tí gbogbo wa bá jọ pa wá pọ̀ because wọ́n ní ìkan parapọ̀ ó mọ́lé tí àwọn ọmọ Yorùbá bá parapọ̀ Yorùbá nation tí a fẹ́ gbà ẹ̀ àtètè rí gbà wọ́n ní àìrìnpò ọmọ ejò ló ń jẹ ọmọ ejò ń yà àìrìnpò àwọn ọmọ Yorùbá òun ló ń jẹ wá ń yà o àtòníṣẹ̀ṣe àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì ẹ jẹ́ ká ṣera wa lọ́kan o ẹ jẹ́ ká ṣera wa lọ́kan ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì náà tó jẹ́ oníṣẹ̀ṣe ọ̀rọ̀ Yorùbá nation ní kò kàn òun tó bá ti gba iṣẹ́ òun lọ́wọ́ òun ó kàn yín o ó jọ kan gbogbo wa ni gbogbo ẹ̀yin tẹ́ ń ṣògùn fáwọn olóṣèlú tẹ́ ń ṣògùn fún wọn ẹ̀yin náà àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọn bá yín wí o torí wípé ẹ̀yin náà pẹ́ láwọn tó kó wa sí oko ẹrú gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ẹnu míkàlù fún wọn tẹ́ ń ṣe ìyọnu fún wọn tó jẹ́ pé àwọn tó ti ń bínú sí wọn tẹ́lẹ̀ báyìí tó bá ti rí wọn inú wọn máa dùn wọn á tún máa kọrin fún wọn wọn á tún máa pè wọn lọ́mọ gidi ẹ̀yin nu Ọlọ́run o àtẹ̀yẹ àfà bó jẹ́ àfà bó jẹ́ oníṣègùn bó jẹ́ pásọ̀ tẹ́ ń ṣiṣẹ́ fún wọn káwọn ará ìlú kó máa fẹ́ràn wọn kó máa mọ́ àwọn èèyàn sìn bí adìyẹ ẹ̀yin náà ẹ máa jẹ́jọ́ níwájú Ọlọ́run ẹ máa jẹ́jọ́ níwájú Ọlọ́run because gbogbo ìyà tó ń jẹ wá ẹ̀yin náà pẹ̀lú àwọn tó fà ẹ pẹ̀lú àwọn tó fà ìwà kò kàn mí tó ń ṣàwa Yorùbá ẹ jẹ́ ká jáwọ́ nínú ìwà kò kàn mí o tó dẹ̀ dìgbà tó bá ń wọnú ilé tó bẹ̀ sí ń gbórí wa ká tó mọ̀ wọ́n ti ń jẹ́yàn gbé ní ṣọ́ọ̀ṣì àwọn Fúlàní wọ́n ti ń jẹ́yàn gbé ní ṣọ́ọ̀ṣì wọ́n ti ń jẹ́yàn gbé lásàlátù tó dẹ̀ dìgbà tó bá bẹ̀ sí wọ́n jẹ́yàn gbé ní ilé ìdíkẹ́yìn oníṣẹ̀ṣe tó bẹ̀ sí ní jáde kí a tó bẹ̀ sí ní máa ṣiṣẹ́ ẹ má jẹ́ kọ́rọ̀ wá dàbí ọ̀rọ̀ ọba Adégolú tó yẹ pé gbà tí Baṣọ̀run Gáà tó ń hùwà burúkú tó hù sáwọn ará ìlú kò gbégbé iṣẹ́ mọ̀gbà tó pa lọ́mọ lẹ́sẹ̀ tó Ààrẹ Ọ̀nà Kakanfò lọ pé kó wá gbèjà òun pé Gáà pọ̀ òun lọ́mọ kó tó ẹ̀ṣẹ̀ wá gbèjà òun tí wọ́n bá pa lọ́mọ bí Gáà bóyá máa hùwà burúkú ní ìlú Ọ̀yọ́ nìyẹn bí Baṣọ̀run Gáà bóyá máa hùwà burúkú ní ìlú Ọ̀yọ́ nìyẹn táwa náà bá ń wà wọn olóṣèlú ìbáyìí náà àtàwọn Fúlàní tó ń darí wa wọ́n ẹ máa fìyà máa jẹ wá lọ ẹ jẹ́ ká sọ̀rọ̀ sókè wọ́n ní àìlè sọ̀rọ̀ òun ní ìbẹ̀rẹ̀ orí burúkú àìlè sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ orí burúkú ni o kórí burúkú máa jẹ́ ti tọ̀dọ̀ wa o àìlè sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ orí burúkú ni o orí burúkú ò ní jẹ́ tiwa o táwọn ọmọ Yorùbá tí a nífẹ̀ẹ́ ìran wa dọ́kàn mo dẹ̀ tún fàsìkò yìí kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ nawọ́ sí iléeṣẹ́ Koiki Media pé lágbára Ọlọ́run àbùdí ń tolókun àbùdí ń tọlọ́sà owó ọwọ́ yín ò ní tán ẹ̀rí bá ti ṣe ẹ̀rọ náà gbégbá o gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ jẹ́ ọ̀dàlẹ̀ lágbára Ọlọ́run ilà mú yín o gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ ṣe tinútinú tẹ ṣe tọkàntọkàn tẹ fẹ́ kí ìran yín jìyà lágbára Ọlọ́run ìjọ máa bájó fún yín o àyà máa báyọ̀ fún yín o gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ jẹ́ lẹ́bọ̀dé náà kẹ̀ eléyìí tó bá yẹ pé ìmọ̀ wúlò fún wa tí a bá gbòmìnira ilẹ̀ Yorùbá Ọlọ́run á tọ́ wọn lọ́kàn eléyìí tó bá dẹ̀ pé kò ní wúlò ṣe ló máa tún kó bá tàbá gbalẹ̀ Yorùbá ni tó máa jẹ́ ìwọ̀ ọ̀dàlẹ̀ náà ló máa wú lọ Elédùmarè máa pa wọ́n bẹ́ẹ̀ nípa mosquito kó tó dìgbà yẹn máa pa wọ́n bẹ́ẹ̀ nípa mosquito torí ìyà ń jẹ àwa ọmọ Yorùbá káàkiri ẹwà ọmọ Yorùbá ẹ rí wọn ní Libya Lebanon ní orílẹ̀-èdè káàkiri tí wọ́n lọ ń ṣe ọmọ ọ̀dọ̀ níbẹ̀ ẹ máa rí wọn tó lọ ń ṣe ọmọ ọ̀dọ̀ káàkiri ṣé nǹkan tó dáa ni kọ́mọ aládé
ta nìkan àlùmọ́nì láyé àwọn bàbá wa Awólọ́wọ̀ èèyàn ti jáde bẹ́ẹ̀ ó ti ríṣẹ́ ní ìsìn àwọn graduate tó ń gọ̀ ọ̀kadà still náà wọn ò jẹ́ kó sinmi ṣé báyìí fẹ́ máa bá lọ rèé ṣé báyìí fẹ́ máa bá lọ rèé ẹ̀yin èèyàn wa ṣé báyìí fẹ́ máa bá lọ rèé ẹ̀ ń bẹ̀rù ẹ̀mí ò lè wá kú kò lè róye lé bàbá ẹ̀ jẹ́ mi ò lè wá kú kò lè róye lé bàbá ẹ̀ jẹ́ gbogbo ẹni tó bá dẹ̀ pé tẹjọ́ ọmọ Yorùbá tẹ jẹ́ lẹ́bọ̀dẹ̀ tó jẹ́ pé ẹ̀ ń lépa wa ni àwa tá à ń ṣe Yorùbá nation tinútinú tó jẹ́ pé ṣe ni ẹ̀ ń lépa wa gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ̀ ń lépa wa tó jẹ́ pé ẹ̀ ń wá bẹ́ẹ̀ fẹ́ rẹ́yìn wa tó jẹ́ pé báyìí fẹ́ ṣubú ìṣubú wa lẹ̀ ń wá ẹ̀ lágbára Ọlọ́run ẹ̀yin lẹ máa ṣubú o àwọ̀ ní ṣubú o gbogbo ẹ̀yin tó bá jẹ́ pé èrò burúkú lẹ̀ ń rò sí wa báyìí sọ̀rọ̀ òmìnira ilẹ̀ Yorùbá èrò burúkú yẹn á jẹ́ ti yín o gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ wa fún re ire á jẹ́ ti yín o gbogbo ẹ̀yin tẹ́ bá wò pé ẹ fẹ́ gbẹ̀bọ̀dẹ̀ fún wa ẹ jẹ́ ká wò ó àmọ́ wọn tó ń ṣe Yorùbá nation yẹn ẹ jẹ́ ká sẹ́ẹ̀tì ọ̀pọ̀ ká gbàtà bá wá ọ̀ràn sí wọn lọ́rùn wọn ò ní rí ti Yorùbá nation rò mọ́ lágbára Ọlọ́run ẹ ní rí ṣe òbẹ́ báyìí rò lọ́kàn báyìí òun lọ́wọ́ alálẹ̀ ilẹ̀ Yorùbá náà máa mú yín o ẹ̀yin afàdúrà jagun ẹ jẹ́ ká fàdúrà jagun o ká gbòmìnira ilẹ̀ Yorùbá o òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó o òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún o orí burúkú òfẹ̀mí kò ní jẹ́ tiwa o kíní ní ìsìn ìgbà tó fowó kówó epo àwọn èèyàn pariwo ṣùgbọ́n gbà tí wọ́n sáìnì another 50 years amalgamation àwọn èèyàn wọn pariwo wọn ríro wọn rí bíi pé nǹkan tó jẹ́ kankan gbogbo ẹ̀ ń jẹ́ pé ẹ̀fẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ ń pa làpálàpá ibi tó yẹ kẹ́ ṣiṣẹ́ sí ẹ̀ ṣiṣẹ́ síbẹ̀ ibi tó yẹ kẹ́ ṣiṣẹ́ sí ẹ̀ ṣiṣẹ́ síbẹ̀ tó yẹ kẹ́ máa polongo òmìnira ilẹ̀ Yorùbá pé òmìnira ilẹ̀ Yorùbá òun la fẹ́ Yorùbá nation la fẹ́ àfẹ́ Nàìjíríà mọ́ end Nigeria to save life end Nigeria to save life òun ni protest tó dẹ́kun tó yẹ ká ṣe báyìí tẹ́lẹ̀ tá à ń sọ fún yín pé ẹ má jẹ́ ká gbòmìnira ilẹ̀ Yorùbá ẹni tí Tinubu bá débẹ̀ ó máa ṣe dáadáa ọmọ Yorùbá ni àwa Yorùbá àdìtàn ọmọ Yorùbá bíi tiwa ṣẹ̀dẹ̀ ti rí báyìí ṣẹ̀dẹ̀ ti rójú ayé ṣẹ̀dẹ̀ ti rójú ayé àbẹ́ ẹ̀ rí ṣẹ̀dẹ̀ ti rójú ayé àbẹ́ ẹ̀ rí ṣẹ̀dẹ̀ ti rójú ayé báyìí pé ẹ̀tàn òun ni orílẹ̀-èdè táwa yìí orílẹ̀-èdè ẹ̀tàn ni kò sí kan tó ń jẹ́ Nàìjíríà location 419 la dẹ̀ ń lò location 419 òun la dẹ̀ ń lò gbogbo àwọn tọ́jú lórí wa yìí wọn tẹ̀fẹ́ káwọ ọmọ tálíkà ká jẹ́ ẹ̀kan wọ́n ti sọ wádìí kan gbogbo àwọn ọmọbìnrin wa wọ́n ti di olóṣó tán àwọn ọmọkùnrin wọ́n ti di ìyàwó wọ́n ti di adigunjalè ní ìsìn wọ́n já ṣọ́ọ̀bù kiri ilé tuntun tó ẹ̀ṣẹ̀ kọ́ wọ́n lọ ká wáyà bẹ̀ wọ́n kó gbogbo wáyà bẹ̀ ó ti wá di kó lórí dorí ẹ̀mú gẹdú ń bọ̀ ní ọ̀gá ọba wọ́n ń jẹ́yàn gbé gan ọmọ Yorùbá gan náà ti ń jẹ́yàn gbé àwọn náà ti ń gba ransom ṣèbí yà ni ó ga ó ga ó dùn mí fáwọn ìran Yorùbá gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe màá fẹ́ kẹ́yìn náà kó má jọrọ ẹ̀sìn nìkan lè máa dúró lé lórí ẹ jẹ́ ká jọ máa ṣe ọ̀rọ̀ Yorùbá nation yìí nítorí wípé òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún ẹ jẹ́ ká jọ sowọ́pọ̀ báyìí máa gbòmìnira ilẹ̀ Yorùbá òun ni ká jẹ́ kó jẹ wá lógún báyìí máa gbòmìnira ilẹ̀ Yorùbá òun ni ká jẹ́ kó jẹ wá lógún ẹ má jẹ́ kó jẹ́ pé ọ̀rọ̀ ìjà ẹ̀sìn nìkan ló máa jẹ wá lógún ọ̀rọ̀ òmìnira ilẹ̀ Yorùbá ó jọ dọwọ́ èmi àti yín ó dọjọ́ èmi àti ẹ ó dọwọ́ àti ẹ̀yin òṣìṣẹ́ ìjọba ni o àtẹ̀yà agbófinró ni o àtọmọléèwé ni o àti ọmọléèkéwú ni o àti àfáà ni o àtẹ̀yà SU ni o àtẹ̀yà àjíǹrere ni o àtẹ̀yà aríran ni o ọ̀rọ̀ Yorùbá nation ó ti dọwọ́ gbogbo wa o ó dọwọ́ gbogbo wa o ó dọwọ́ gbogbo wa o ẹ̀yin ọba wa àtẹ̀yin èèyàn pàtàkì láwùjọ ó dọwọ́ wa o ìran Yorùbá Ọlọ́run kẹwàá gan Ọlọ́run kẹwàá gan tẹ́ bá ń gbọ́ agbọ́n má gbẹ Yorùbá ló ń jẹ́ bẹ́ẹ̀
Yorùbá Oòduà investment òun ní Wema Bank ṣùgbọ́n ẹ rí i pé àwọn tó ń ṣèjọba wa wọn ò nífẹ̀ẹ́ ìran Yorùbá rárá wọn ò nífẹ̀ẹ́ wa o wọn ò nífẹ̀ẹ́ wa rárá ẹ wo epo tó wà lórí ilẹ̀ wa ní Lẹ́kì Dangote tó jẹ́ ọmọ Haúsá òun ló wà àwọn ọmọ Yorùbá ò gbọ́dọ̀ dórí ẹ̀ wò ọmọ ẹlẹ́ran oúnjẹ gungun ó ń dunnú ọmọ aláṣọ ń wà kísà ó ń dunnú ẹ jẹ́ ká jí ká má sùn àsìkò ti tó wọn sọ fáfọ́jú pójò ń rọ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo bẹ̀ yín ni àwọn ọmọ Yorùbá nílé lóko ìyà tó ń jẹ wá ẹ̀ ó ti pọ̀ jù ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ sí ní máa bára wa sọ̀rọ̀ ká máa kóra wa jọ mẹ́wàá ní àdúgbò wa ká máa bẹ̀rẹ̀ meeting Yorùbá nation ká tún bẹ̀rẹ̀ padà kọ́ mọ̀ pé no going back is our agreement gbogbo ẹni tẹ́tẹ́ ń sọ pé àlá tó lè ṣẹ ní Yorùbá nation ẹ̀yin ọ̀dẹ̀ ẹ̀yin tẹ́ lọ́pọlọ tẹ́ lọ́jọ́ ọ̀la tó jẹ́ pé kan tẹ́ máa jẹ lénílẹ̀ ń wọ ẹ̀wò kan tẹ́ máa jẹ́ ẹ ti rọra yín pín ẹ ti rọra yín pín nítorí ẹ̀ lẹ́yìn ṣe bẹ́ẹ̀ because tẹ́ bá rọra yín pín báwo lẹ máa sọ pé òmìnira ilẹ̀ Yorùbá kò lè wáyé báwo lẹ máa sọ bẹ́ẹ̀ báwo lẹ ṣe máa sọ bẹ́ẹ̀ sójẹ́ kan gidi ni ká wà lóko ẹrú Fúlàní Ọlọ́run ọba gbà wá o Ọlọ́run ọba á gbà wá torí wípé bí kò bá ṣètò Elédùmarè àti ìfẹ́ Ọlọ́run tó ní sí wa ni àwọn Fúlàní wọ́n ti jẹ gbogbo ìran Yorùbá run báyìí gbà ẹ́ lọ́rin báyìí gbà ẹ́ lọ́rin. Sá ẹ káàárọ̀ ọ̀dà sá. Tí àwọn ọmọ iṣẹ́ ìṣèlú bá fẹ́ràn. Bẹ́ẹ̀ni. Nítorí náà mo bẹ̀ gbogbo àwọn ọmọ Yorùbá nílé lóko lájò ẹ jẹ́ ká jọ sowọ́ papọ̀ mo bẹ̀ ẹ̀yin ọmọ ìyá wa níṣẹ́ ẹ̀ṣẹ̀ tó bá yẹ pé bí ẹ ṣe kára mọ́ ọ̀rọ̀ ìṣẹ̀ṣe àràbù level ẹ jẹ́ ká jọ kára mọ́ ọ̀rọ̀ òmìnira ilẹ̀ Yorùbá yìí náà bẹ́ẹ̀ jọ nítorí Ọlọ́run tí a bá gbalẹ̀ Yorùbá àní kí mùsùlùmí má ṣe o àní kí kìrìsìtẹ́nì má ṣe o ṣùgbọ́n ìfẹ́ òun la máa jọ máa lò ìfẹ́ tí ò sí náà ló jẹ́ ká máa bára wa jà lórí ẹ̀sìn ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ ẹ̀sìn lẹ̀ báyìí ọ̀rọ̀ òmìnira ilẹ̀ Yorùbá òun ni ká jẹ́ kó jẹ wá lógún abẹ ogbó ẹ̀yin tẹ́ ń ṣe kọ́ńtẹ́ǹtì ìṣẹ̀ṣe tẹ́ ń ṣe kínní ẹ jẹ́ ká jọ ṣe ọ̀rọ̀ òmìnira ilẹ̀ Yorùbá yìí náà because gbàtà gbẹ̀rẹ̀ Yorùbá nation yìí kò kàn mí ni ṣùgbọ́n nígbà tí ẹ̀yin náà wá rí i pé wọ́n gbógun ti ìṣẹ̀ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ta ti sọ tẹ́lẹ̀ pé àwọn aráabí yìí máa gbógun ti ìṣẹ̀ṣe ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ gbàgbọ́ òun náà rèé o òun ló ń ṣẹlẹ̀ yìí o òun ló ń ṣẹlẹ̀ báyìí ṣé ó ti yé yín Nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè gidi o kò kì í ṣe orílẹ̀-èdè gidi rárá because tó bá jẹ́ orílẹ̀-èdè gidi kò yẹ kíyà máa jẹ àwọn èèyàn káwọn èèyàn oníbàárà gan ti pọ̀ jù ní ìsìn gan ẹranko gan ó ti mọ̀ pé nǹkan míì ti délẹ̀ kí mo wo fídíò kan lánàá olóńgbò bóyá ẹni ẹ máa ń fún lóúnjẹ tẹ́lẹ̀ ni o ṣùgbọ́n bẹ́ẹ̀ ni bóyá ẹni ẹ ń fún lóúnjẹ tẹ́lẹ̀ ni kò yé mi ṣùgbọ́n bẹ́ẹ̀ ni ẹ ṣe ló fi ọwọ́ ṣe ló fi ń gún ẹni ẹ pa ọlọ́gbẹ́ ni ò ní fún mi lóúnjẹ náà ń ṣe báyìí kẹ́ nígbà tí èèyàn gan tí ì yò báwo lè fẹ́ bọ ẹranko àwọn àgbàlagbà Yorùbá kẹ́ ti sọ wọ́n ní ẹni tó ń bọ ń bá já ṣé èèyàn tó ti lè bọ ara ẹ̀ ní ìsinmi máa náà fẹ́ bọ ẹranko kan èèyàn tó ti lè bọ ara ẹ̀ ló máa náà fẹ́ bọ ẹranko ẹni tó ń bọ ó bá já àsìkò irọ́ gan ní ìsìn gan ọmọṣó ti jẹun ni kò sí pé ọmọṣó ti yó gàrí tó jẹ́ pé òun ló ń jẹ tálíkà tẹ́lẹ̀ ṣe pé tó bá ti ní gàrí lébẹ ọkàn ẹ máa balẹ̀ gàrí ọ̀hún ló wá di cocaine
gàrí ó ti wọ́n, ráìsì wọ́n, ẹ̀wà tó yẹ pé kò réyàn jẹun tẹ́lẹ̀ ẹ̀wà náà ti wọ́n, ẹ̀wà ti wọ́n. Ṣé àwa nìyẹn orílẹ̀-èdè location 419, orílẹ̀-èdè tí àwọn ọ̀dájú ẹ gbọ́ ni wọ́n á ní APC àwọn tó ti ṣàwọ̀ ọ̀dájú, àwọn tó ti ṣàwọ̀ ọ̀dájú tó yà lè sọ pé àwọn tó ṣàwọ̀ lé alára aláàánú ni wọ́n, àwọn tó ṣàwọ̀ lé ajérù aláàánú ni wọ́n, torí ilẹ̀ Yorùbá ni àwọ̀ ọ̀dájú burúkú òun làwọn tó ń ṣèjọba wa òun ni wọ́n ń ṣe. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo fàsìkò yìí mo fi bẹ̀ wá ni, ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí a gbàgbé àṣà àti ìṣe wa, ẹ má jẹ́ ká gbàgbé ìran wa. Wọ́n tún ti fẹ́ tà wá báyìí o, wọ́n ti lọ sáìnì oko ẹrú ẹlẹ́ẹ̀kejì o. Ẹ jẹ́ kí gbogbo ẹ jẹ́ ká sọ̀rọ̀ sókè o, ẹ má jẹ́ kó jọ̀rọ̀ ibi nìkan la máa sọ o. A mọ̀ pé àwọn Yorùbá ní pé bí òun wọnú kọ́rẹ̀ mi wọ̀, ṣùgbọ́n ní ìsìn ẹ jẹ́ ká sọ̀rọ̀ sókè o, ẹ jẹ́ ká sọ̀rọ̀ sókè o, nítorí oko ẹrú tí wọ́n kọ́ àwa ìran Yorùbá sí yìí kò tẹ́ wa lọ́rùn, àbó tẹ́ yín lọ́rùn, ṣó tẹ́ yín lọ́rùn, níbi tó jẹ́ pé ẹ̀yin tẹ́ ẹ̀ ṣiṣẹ́ gan-an ní ìsìn kọ́ lọ jẹ́ kó tó ara wọn ni. Àwọn tí wọ́n ṣiṣẹ́ àwọn ló ń gbádùn, àwọn á ṣiṣẹ́ àwọn kan kó owó wa yẹ. Ẹ wo gbogbo àwọn ọmọ tó jẹ́ ògo ilẹ̀ Yorùbá, ẹ wo bí Tolúlọpẹ́ Arótilé tí wọ́n pàdánù, ẹ tún wo Lágbájá yìí náà. Torí ẹ jẹ́ ká ṣí ọpọlọ wálẹ̀, gbogbo àwa tó jẹ́ pé àwọn máa kọ́ wa pé ká máa gbé gbogbo àwọn tó máa ní pé òkè o ẹ gbógun ti àwọn ẹ̀yà yín, ẹ gbógun ti ìran yín, gbogbo yín àánú yín ṣe mí o, àánú yín ó ṣe mí gan. Àwọn kan kó owó wa yẹ. Ẹ wo gbogbo àwọn ọmọ tó jẹ́ ògo ilẹ̀ Yorùbá, ẹ wo bí Tolúlọpẹ́ Arótilé tí wọ́n pàdánù, ẹ tún wo Lágbájá yìí náà. Torí ẹ jẹ́ ká ṣí ọpọlọ wálẹ̀, gbogbo àwa tó jẹ́ pé àwọn máa kọ́ pé ká máa gbé ọmọ Yorùbá tó bá kọ́ ẹ gbógun ti àwọn ẹ̀yà yín. Gbogbo àwọn ọmọ Yorùbá ipò kípò tá bá wà tó bá ní ká gbógun ti ìran wa bọ́ ọmọ Yorùbá bíi tiwa, ẹ má jà á ṣe o. Ìkọ́ tógun bá jẹ lọ kò sígbà tẹ́ ní kẹsàn-án yín o, law of karma ní o. Ìgbẹ̀yìn ọ̀dàlẹ̀ kò ń da, ìgbẹ̀yìn òṣìkà ń da o. Nítorí ẹ jẹ́ ká máa wọ̀lá o. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo bẹ̀ yín ní o. Ipòkípò tẹ́ bá wà ẹ má sọ̀rọ̀ òdì sí ìran yín, ẹ má gbógun ti ìran yín. Torí ẹlòmíì wà báyìí tó bá wà nípò àníyàn òun fẹ́ gbógun ti ìran wọn. Gbogbo ẹ̀ tẹ́ bá ní ẹ máa gbógun tàwa tá à ń ṣe Yorùbá nation, ẹ máa fẹ̀mí ara yín di ni o, ẹ máa fi ẹ̀mí ara yín di ni. Bí àgbò bóyá fi ẹ̀mí ara ẹ̀ di tó fẹ́ tan ọ̀rẹ́ ẹ̀ tó jẹ́ ẹranko ìkì, tó fẹ́ tàn láti jẹ́ kó di ẹran ìrúbọ, epo orí kò yẹ yọ. Gbogbo ẹ̀yin tẹ́ bá ń lépa wa, àtàwa tá à ń ṣe prógáàmù ni o, àtàwa tá a nífẹ̀ẹ́ Yorùbá nation dọ́kàn, gbogbo ẹ̀yin tẹ́ bá ń lépa wa ẹ máa fẹ̀mí ara yín di ni o, ẹ máa fẹ̀mí ara yín di bíi ti ẹranko tó ń jẹ́ ìkì ni o. Ẹ jẹ́ bá a máa share prógáàmù yẹn, máa comment, ẹ máa love, ẹ máa like ẹ máa love, ẹ máa like ẹ. Gbogbo ẹ̀yin tẹ́ bá ní ẹ máa gbógun ti ìran Yorùbá, tẹ́ni jẹ́ ká gbòmìnira lágbára Ọlọ́run, lágbára àwọn tó ní ilé ayé, ẹ máa fẹ̀mí ara yín di ni o. Ní agbára Ọlọ́run, gbogbo àwọn tí wọn ò tí ì gbọ́n, torí pé ìyà tó ń jẹ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ kò tí ì jẹ wọ́n, wọn ò tí ì rí ìnira gẹ́gẹ́ bí wọn ò tí ì jí wọn gbé rí. Kí wọ́n mọ̀ pé orílẹ̀-èdè yìí òun ṣe orílẹ̀-èdè tó yẹ ká wà nú ẹ̀, nítorí orílẹ̀-èdè tó jẹ́ pé wọn ò láàánú ni. Gbogbo ẹ̀yin tẹ́ yín lọ sí meeting APC PDP tí àgbákò tí kàn yín látara àwọn ìjọba location 419, ẹ̀ lágbára Ọlọ́run àgbákò àkàn yín o. Mo fẹ́ bẹ̀ àsìkò yìí sọ fún wa wípé kódà àgbà wa tó yẹ pé à ń sọ pé à ń ṣe protest end bad government, tẹ́ bá fẹ́ end the bad government ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ibi tó ti ń ṣe àwọn meeting APC àti PDP tó ti ń ṣe meeting ẹgbẹ́ òṣèlú, ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní náà wọ́n bẹ̀rẹ̀ lọ́kẹ́ bẹ̀rẹ̀ protest yìí láti bẹ̀. Kẹ́ lọ́ máa bẹ̀rẹ̀ ní gbogbo word by word party secretariat, kẹ́ ní wọn ò gbúdọ̀ ṣe meeting. Ìgbà yẹn gangan lẹ ẹ̀ṣẹ̀ fẹ́ end the bad government. Ṣùgbọ́n
tẹ́ bá kàn fẹnu sọ ẹlòmíì wà àánú ò nífẹ̀ẹ́ Yorùbá nation orí social media ni Yorùbá nation orí social media òun kọ́ o Yorùbá nation orí social media kò lè gbé wa dé èbúté ògo bàbá yẹn pariwo lórí social media ẹ jẹ́ ká tún bọ́ síta ẹ jẹ́ ká sọ̀rọ̀ sókè ẹ jẹ́ ká jáde kẹ́rẹ́ mo yẹn sọ lọ gbogbo ẹ̀yin tẹ́ pé ìjà ẹ̀sìn lẹ́ ń jà ẹ má jẹ̀jà ẹ̀sìn mọ́ ẹ jẹ́ ká jọ pawọ́pọ̀ ká máa kígbe òmìnira ilẹ̀ Yorùbá tó máa di ìtura fún wa ká máa sọ fún wọn pé we want a freedom pé freedom la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún o ẹ má jẹ́ ká jà mọ́ ẹ má jẹ́ ká bára wa jà o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má jẹ́ ká bára wa jà nítorí wípé ibi tí à ń lọ òun ni à ń wò lọ́ọ̀kan báyìí Ọlọ́run bá tó kọ́ ọmọ Ísírẹ́lì yọ lóko ẹrú akáwa náà yọ ní oko ẹrú lóko iṣan 419 yìí o òmìnira ilẹ̀ Yorùbá á dé bá wa láìpẹ́ o àfẹ́ restructuring àfẹ́ kọ́ create more state kí ilẹ̀ Yorùbá dá dúró kí Biafra dá dúró káwọn orílẹ̀ àwọn tó fẹ́ lọ tó fẹ́ dúró tí wọn kó dá dúró òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún o no more one Nigeria is a scam àní one Nigeria àwọn Haúsá ń gbádùn àwọn ń jìyà àwọn Fúlàní àwọn náà ń pàṣẹ wọ́n ń da màálù jẹ oko wa wọ́n yìí da màálù jẹ oko ẹni bá ló mọ̀ nǹkan burúkú ò ní bá wa o màá dánu dúró báyìí náà kí tó máa lọ wọn kí gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá nílé lóko lájò tẹ́ ẹ̀ sọ́pọ̀tì Koiki Media lágbára Ọlọ́run àpọ̀ ṣáṣámùrà kí n gbẹ àpò yín ò ní gbẹ o ẹ̀yin tẹ́ dẹ̀ ń wò wá náà ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ ẹ̀yin tí tẹ́ fi ń gbọ́ wá kò ní di ire owó ire ọmọ ajẹ́ ti yín o bá ṣe ń jáde lọ láàárọ̀ yìí àbójú ire àtàná Ọlọ́run pàdé o ẹlòmíì jí láàárọ̀ kò tí mọ̀ kan tó máa jẹ ibi tẹ́rù kọre sí ẹ̀ bá rí ń bẹ̀ o ibi tẹ́rù kọre sí ẹ̀ bá rí ń bẹ̀ o túbọ̀ máa bá sọpọ́tì Koiki Media kẹ máa lọ́ọ̀fù wa kẹ máa láìkì wa kẹ bá máa share prógámù wa lágbára Ọlọ́run ire owó ire ọmọ ajẹ́ tiwa lágbára Ọlọ́run àní sì jẹ àní sì mu gbogbo kíbi tí a bá dé bá máa bójú ire àtàná Ọlọ́run pàdé o wọ́n ní bá díẹ̀ fẹsẹ̀ halẹ̀ ire ló ń wá o ní èní ire owó ire ọmọ ẹ̀kúbálẹ̀ ra jẹ́ tiwa o ṣẹ̀kẹ̀rẹ̀ ń bá wọn ròde ìbànújẹ́ o lágbára Ọlọ́run òde tá máa lọ lénìí àní ríbi ìbànújẹ́ o ire owó ire ọmọ ló máa jẹ́ tiwa o bó ṣe máa jẹ́ nìyẹn o ọ̀gọ̀gọ̀ ọ̀nà lálákẹ́ sọ àṣeyìlá lápọ̀ ń ṣe kó tiẹ̀ lágbára Ọlọ́run àṣeyìlá máa ṣe o bóyá máa jẹ́ fún wa nìyẹn o gbogbo àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí ká mọ́ ṣe jẹ́ ká ṣe ra wa lọ́kan ọ̀tẹ̀ kò dá o kò síbi tí ọ̀tẹ̀ fẹ́ gbé wa dé o ọ̀tẹ̀ máa ń tẹ̀yàn rí ni o ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká ṣọ̀tá ara wa o ẹ má jẹ́ ká bínú ara wa ẹ jẹ́ kí inú wa máa dùn sí ara wa mo dá dúró náà.